Listen to your zodiac signs daily predictions for today, Friday, March 7, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Friday, March 7 ọdún 2025 tí a wà nínú ẹ̀ yìí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀, ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ìràwọ̀ ní àkọsẹ̀jayé, relationship compatibility àti onírúurú ìwádìí mìíràn, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Kí ẹ sì má gbàgbé láti lọ tẹ líǹkì tó wà ní báyìí wa YouTube link wa láti bá wa subscribe. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20, ó ṣeéṣe kọjọ tòní rí bákan pàápàá ní ààyè iṣẹ́ yín, tó sì lè jẹ́ kẹ́ wà confused, kẹ́ má tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ fẹ́ pinnu àbí nǹkan tó kàn láti ṣe. Kódà látàrí eléyìí ó ṣeéṣe káwọn mìíràn gan kó dàbí ìgbà pé wọn ò ní fẹ́ bá yín ṣe lọ́jọ́ tòní. Akitiyan tí ẹ tún ń ṣe láti rí dájú pé ẹ fowó pamọ́ ó ṣeéṣe kó má fi bẹ́ẹ̀ wà successful, ṣùgbọ́n kẹ́ má ṣe ròyìnròyìn ju bó ṣe yẹ lọ látàrí pé nǹkan máa tó yí padà. Ẹ gbájúmọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí, kẹ́ sọ̀rọ̀ kó wá clearly láti dènà de issue láàrin ẹ̀yin àtèèyàn lónìí. Ẹ má finú tọ́yàn jù lénìí, ẹ má gbára léèyàn jù, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ rẹra yín lẹ̀, kí ẹ sì rí dájú pé ṣe nǹkan yín létòlétò lénìí dára. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20, kí ẹ rí dájú pé àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe lénìí, kí ẹ rí dájú pé ẹ ṣe lásìkò tó tọ́ àtàsìkò tó yẹ. Ó ṣeéṣe kí ẹ ní free time dáadáa lénìí, títẹpá mọ́ṣẹ́ yín lọ́jọ́ tòní pẹ̀lú support àwọn mọ̀lẹ́bí yín á jẹ́ kí gbogbo nǹkan tẹ́ ń ṣe lénìí kó já sí bí ẹ ṣe ń fẹ́. Bákan náà sì rí lọ́jọ́ tòní ó dára. Àwọn investment tí ẹ ti invest látijọ́ mẹ́ta ó ṣeéṣe kí ẹ bẹ̀rẹ̀ sí ní rí àwọn èrè ń jẹ lórí rẹ̀. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá ń bá olólùfẹ́ yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí àwọn náà fẹ́ máa sọ tí wọ́n jáde lẹ́nu, kọ́ máa wulẹ̀ listening sí ọ̀rọ̀ yín, téyì sì lè fẹ́ bí tension díẹ̀ fún yín, téyì sì lè fẹ́ bí issue díẹ̀ láàrin yín lénìí. Ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbí èyí tí ó kàn yín rárá. Ẹ rẹra yín lẹ̀, kẹ́ pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tó bá jẹ́ tiyín. Bẹ́ẹ̀ sì ni ẹ rẹra yín lẹ̀, kẹ́ pàṣírí mọ́ lórí ọ̀pọ̀ nǹkan tó bá jẹ́ secret yín lénìí. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21 lọ́jọ́ tòní, ẹ máa dúpẹ́ fọ́lọ́run lórí àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí tẹ́ ẹ ní pẹ̀lú lédè rárá pípé tí ẹ ní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, pàápàá àwọn tó ṣe pọ̀ ti ṣe dáadáa sí yín sẹ́yìn. Kí ẹ rí dájú pé ẹ wà ní ìdùnnú, táwọn èyí sì máa jẹ́ kí gbogbo nǹkan tí ẹ ń retí, tí ẹ ń ro kàn pé ẹ ń fẹ́ kí gbogbo ẹ̀ já sí bí ẹ ṣe ń fẹ́ lọ́jọ́ tòní. Tí ẹ bá ní plan láti rìnrìn àjò, ó ṣeéṣe kí ẹ fẹ́ postpone látàrí unexpected changes kan tí ẹ máa ní. Ẹ fìfì àtọ̀yàyà hàn sáwọn èèyàn lénìí, ẹ má ṣe ohun tó lágbára jù yín lọ lénìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ìràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tá a bí láàrin June 22 sí July 22, ó ṣeéṣe kí stress pọ̀ díẹ̀ lénìí, kí tension pọ̀ tàbí kí pressure pọ̀ láyìíká lẹ́yìn látàrí mọ̀lẹ́bí yín tó ṣe pé wọ́n máa fẹ́ gbára lẹ́yìn dáadáa lọ́jọ́ tòní pé lágbájá wá ṣe fún mi. Ẹ mọ́kàn balẹ̀, kẹ́ ṣe dáadáa sí wọn, kẹ́mọ̀ ìpá àwọn náà ti support yín sẹ́yìn lọ́jọ́ tòní. Sí rèé, kẹ́ rí dájú pé ẹ fọpọlọ pípé ṣe tí ẹ bá fẹ́ invest tàbí fẹ́ plan kankan lórí ọ̀rọ̀ owó, kẹ́ má lọ kówó dànù, kẹ́ fọlọ pípé ṣe kí ẹ lè rí àṣeyọrí ṣe lórí investment èyíkéyìí. Ó ṣeéṣe kí misunderstanding kan fẹ́ wáyé tó máa fẹ́ affect mood yín tó ti ń dára bọ̀. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní dára púpọ̀ láti fi wá connection lóyìnbó dáadáa. Fẹ́yìn tẹ́ ń lò ìràwọ̀ yìí, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ fi ìgboyà sí ohunkóhun lónìí pẹ̀lú. Ẹ má ṣe wá waṣọ rẹ́ẹ̀dì lénìí rárá. Aago 6 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 8 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ ní àkókò
èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tá a bí láàrin July 23 sí August 22, ó ṣeé ṣe kí ẹ fi relax kára yín sì yá gágá lè ní kí agbára káká sì wà fún yín. Ó ṣeé ṣe kí ẹ ráwọn opportunity tí ẹ tún fi mọ̀ kan sí dáadáa nípa irú iṣẹ́ tẹ̀ ń ṣe tí a sì ránṣẹ́ yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní. Ó wá ṣeé ṣe kí ọ̀rọ̀ mọ̀lẹ́bí fẹ́ jẹ́ kí ẹ tún busy lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ o, ṣùgbọ́n ọkẹ́ má ṣe jẹ́ kí ìyẹn affect àwọn nǹkan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lọ́jọ́ tòní. Kẹ́ compose ara yín tí ẹ bá ń gbé ìgbésẹ̀ kan àbẹ́ fẹ́ pinnu lórí ohunkóhun tàbí tẹ́ bá fẹ́ pinnu lórí ohunkóhun. Bákan náà sì rí àwọn investment tẹ́ fẹ́ plan lé lórí, àwọn future purpose tẹ́ ń plan lé lórí, kí ẹ rí dájú pé ẹ̀yin nìkan ló hàn sí, kẹ́ keep ẹ̀ private lásìkò yìí o. Ó sì dára púpọ̀ kí ẹ lo àkókò àti ìgbà láwùjọ àwọn ọmọdé, ìyẹn á bí ara yá gágá sì bí ìdùnnú tó pọ̀ fún yín. Ẹ múra dáadáa lẹ́ni kí ẹ dùn rí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá rọrùn láwùjọ yín. Sea green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tá a bí láàrin August 23 sí September 23, ẹ máa ní ìgboyà tó lágbára díẹ̀ lọ́jọ́ tòní nínú ara yín. Ó sì dára kí ẹ lò lórí àwọn nǹkan tó dáa fún ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Tó bá ṣe pé ẹ ti ń wòye sí pé mo fẹ́ ra lẹ̀, ní dára púpọ̀ láti ṣe bẹ́ẹ̀ látàrí gbogbo nǹkan tí ẹ bá ṣe lórí ilẹ̀ lọ́jọ́ tòní á bí ire dáadáa fún yín lọ́jọ́ iwájú. Kò sì dára kí ẹ wálẹ̀ ń yá alásùnmọ̀ yín kan lówó tó ṣe pé wọ́n ti yáwó lọ́wọ́ yín tẹ́lẹ̀ tí wọ́n tiẹ̀ tí ì san. Kò dára kẹ́ tún yá wọn lówó lọ́jọ́ tòní o. Kẹ́ kíyèsára, iṣẹ́ yín máa lọ bó ṣe yẹ kó lọ lénìí. Bẹ́ẹ̀ sì ni tí ẹ bá rí travel opportunity èyíkéyìí ẹ lè tẹ̀lé wọn, ẹ lè travel, kò sí wàhálà lọ́jọ́ tòní. Kẹ́ jẹ́ kára yín yá gágá, kí ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ, kí ẹ fìfí àkàrà hàn sáwọn èèyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 15 lọ́sàn-án sí aago 2 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra, ẹ̀yin tá a bí láàrin September 24 sí October 23, ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa, ẹ gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe níbi iṣẹ́. Láláì ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí ẹ miss àwọn nǹkan tó ṣe kókó kan láti ṣe lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní kẹ́ má jẹ́ kí nǹkan kéékèèké kí ó fẹ́ dí yín lọ́wọ́ láti má lè gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́. Kẹ́ rí dájú pé kí sára dáadáa tó ṣeé ṣe kẹ́ tètè gbàgbé nǹkan lọ́jọ́ tòní. Àwọn ọ̀rẹ́ yín wọ́n á dúró tì yín lọ́jọ́ tòní, wọ́n á wà supportive tí èyí sì máa mú kí inú yín dùn. Ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn owó kan tẹ́ òrò kan pẹ́ máa ná kí ẹ fẹ́ ná lọ́jọ́ tòní. Ẹ má dá sọ́wọ́ tí wọ́n pè yín sílé ní àbẹ́ tí ó kàn yín. Kẹ́ rẹra yín lẹ̀ kí ẹ sì má ṣe sọ̀rọ̀ àsọjù láwùjọ. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tá a bí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí àìbalẹ̀ ọkàn díẹ̀ fẹ́ wáyé. Kódà ẹ lè má lè fẹ́ gbájúmọ́ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ́ dáadáa lénìí. Ẹ máa wà distracted púpọ̀, á ṣe yín bí ìgbà pé kẹ́ ẹ lo àkókò àti ìgbà pẹ̀lú àwọn alásùnmọ̀ yín, pẹ̀lú àwọn olólùfẹ́ yín. Ó dára láti wá èyí láti fi sinmi, ṣùgbọ́n kẹ́ rántí pé ọjọ́ tòní máa dára tẹ́ ẹ bá tiẹ̀ paṣẹ́ kankan tì láláì ṣe. Kẹ́ wá rí dájú pé fúnra yín nísinmi ìwọ̀nba díẹ̀, kẹ́ take break díẹ̀, kẹ́ sì rí dájú pé àwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe ẹ gbájúmọ́ wọn. Ẹ má wá ṣe ròyìnròyìn nípa àwọn nǹkan tó ti lọ sẹ́yìn rárá, kó má bàa ṣàkóbá fún health yín. Ẹ gbìyànjú láti sinmi díẹ̀, kẹ́ sì jẹ́ kí gbogbo nǹkan yẹn kó kúrò ní brain yín. Ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì fọpọlọ pípé ṣe nǹkan tó yẹ kẹ́ ṣe lọ́jọ́ tòní. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, issue tẹ́ ní pẹ̀lú òbí àbáwọn alásùnmọ̀ yín kankan ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kó yanjú pátápátá lọ́jọ́ tòní tí ò ní sí wàhálà mọ́. Fún ìdí èyí kẹ́ bá wọn sọ̀rọ̀ kọ́rọ̀ yín wà very clear lọ́jọ́ tòní kí ilẹ̀ tó ṣú. Ó ṣeé ṣe kẹ́ bára yín ní àwùjọ àwọn èèyàn gidi tó ṣe é pé wọ́n máa radiate good energy tó ṣe é pé yẹn máa tún jẹ́ kí inú tiyín náà dùn, kára yín yá gágá. Kẹ́ wá kíyèsára pẹ̀lú orí kunkun lọ́jọ́ tòní. Ẹ má stubborn rárá lọ́jọ́ tòní o, pàápàá ní àwùjọ àwọn tí ẹ bá jíjọ wà lọ́jọ́ tòní, kéyìí sì lè jẹ́ kí àyíká yín kí ó tún wà very peaceful, kálàáfíà jọba. Ẹ má wá kánjú pinnu àbí gbégbésẹ̀ lórí ọ̀rọ̀ owó lénìí. Kẹ́ ṣòtítọ́, kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ.
rẹra yín lẹ̀ kẹ́ wà focus lórí ohun tí yẹ kẹ́ gbájúmọ́ kẹ́ sì mú sùúrù lò kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èrùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 lọ́jọ́ tòní ẹ máa lè gbégbésẹ̀ kan àbí pinnu lórí nǹkan tó lè jẹ́ kí ọjọ́ iwájú yín kí ó tún dára kí ó tún sunwọ̀n. Tí ẹ bá ti ń experience inconvenience láti jọ́ mẹ́ta láyìíká ilé yín pé àgbé tí mo wà yìí kò fi bẹ́ẹ̀ tẹ́ mi lọ́rùn bí lè ṣe rí orí bákan lára mi, gbogbo ẹ̀ pátápátá máa níyanjú lọ́jọ́ tòní. Kò dára kí ẹ jẹun àjẹjù torí ìlera ara yín lè ní. Ẹ rí dájú pé ẹ sì kí àwọn owó kọ̀ọ̀kan kẹ́ fi pamọ́ fún ọjọ́ iwájú. Ó sì ṣeé ṣe kí àwọ̀ kan fẹ́ wáyé láàrin ẹ̀yin àti neighbor yín kan lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ́ má ṣe jà, kẹ́ mọ́kàn balẹ̀ dáadáa, kẹ́ mú sùúrù lò láti lè prevent issue náà kó má bàa lágbára. Lénìí kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún, kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ jẹ́ kí inú yín dùn, kẹ́ sì fi ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín kẹ́ fi ṣe ohunkóhun lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ọjọ́ tòní máa dára. Ó ṣeé ṣe kí ẹ láṣeyọrí ṣe lórí gbogbo nǹkan tí ẹ ti ń fẹ́ ṣe láti jọ́ mẹ́ta lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní dára fẹ́yìn tẹ́ ti ń gbèrò láti secure property, bóyá ẹ fẹ́ ra lẹ̀, ẹ fẹ́ ra lé, ẹ láǹfààní láti ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ó máa bí dáadáa. Ẹ rí dájú pé àyíká ilé yín wà ní ìmọ́tótó dáadáa lọ́jọ́ tòní torí ó ṣeé ṣe káwọn àlejò kó fẹ́ tọ̀ yín wá lọ́jọ́ tòní. Kò dára kí ẹ pariwo kẹ́ raise ohùn ju bó ṣe yẹ lọ kó má bàa ṣàkóbá fún health yín lénìí. Bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe yẹ ẹnikẹ́ni lọ́wọ́ lọ́jọ́ tòní, ṣùgbọ́n tó bá ṣe é pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ lè avoid ẹ̀. Ẹ rí dájú pé ẹ dìjọ ṣe agreement dáadáa tó náà bá jówó tó pọ̀, kẹ́ kọ̀wé kẹ́niyẹn sign wípé ọjọ́ báyìí ni màá sanwó náà. Better still, kò dára rárá kí ẹlẹ́yìn yáyàn lówó lọ́jọ́ tòní torí wọn ò ní fẹ́ san padà. Kẹ́ wá tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ rẹra yín lẹ̀, kí ẹ sì wà determine ẹ lómìnira láti káàkiri lọ́bikíbi láti lọ wá oore, kò sí wàhálà. Aago 9 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kí nǹkan kékeré tètè máa kan yín lára. Kódà ó ṣeé ṣe kó dàbí ìgbà pé bóyá ọ̀rọ̀ ń pé ta ló tún léṣe, ta ló da lérú, kí ẹ fẹ́ fa issue ní àyíká ilé. Ṣùgbọ́n kí ẹ jìnnà sí gbogbo nǹkan tó lè bí issue pátápátá. Kẹ́ mọ́kàn balẹ̀, kẹ́ mú sùúrù lò lórí ohunkóhun, kẹ́ jẹ́ kí ilé yín wà ní ìrọ̀rùn àti àlàáfíà. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ tún ṣàṣeyọrí lórí àwọn nǹkan tó kéékèèké tẹ́ ti ń fẹ́ ṣe láti jọ́ mẹ́ta tó ti ń kọlura wọn. Kẹ́ rí gbogbo ẹ̀ clear, kẹ́ rí gbogbo ẹ̀ yanjú lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kí ẹ máa lo ọjọ́ tòní láyìíká wọn tó ṣe é pọ́jọ́ olólùfẹ́ yín, tàbí kí stress fẹ́ wáyé fún yín látara ìlera ara olólùfẹ́ yín kan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí ẹ fẹ́ náwó dáadáa, kẹ́ fẹ́ wà too generous lórí àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé kí ẹ sára pẹ̀lú àwọn èèyàn tó ṣe é pé wọ́n máa dọ́nu pé lágbájá máa ṣe báyìí, tàmẹ̀dùn mo ṣèlérí nǹkan báyìí dáadáa tó ṣe fún mi, nǹkan báyìí ni màá fi san fún ẹ, tó sì jẹ́ pé irọ́ ni wọ́n ń pa. Fún ìdí èyí kẹ́ rí dájú pé action wọn, ìṣesí wọn báyìí ni kí ẹ wò, kẹ́ fi judge wọn lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí alásùnmọ̀ yín kan níbi iṣẹ́ tàbí colleague yín kan kí wọ́n support yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Kẹ́ wá gbájúmọ́ṣẹ́ dáadáa kí ẹ lè rore gbámú. Ẹ free mind yín, kí ẹ sì rí dájú pé ẹ foríjì àwọn tí ó bá ṣẹ̀yìn lọ́jọ́ tòní. Kẹ́ má jẹ́ kó pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó foríjì wọ́n. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.